tuntun ti wọ. Ọ wá parọ́ pé òrírò ẹ̀rí. Congratulations. Ìgbòho òòṣà, owó baba Dami, ọmọ jọmọ lọ, ọmọ kan bí 1 billion, ọ̀gá kan ọmọọṣẹ́ gbogbo sẹ́ńtúrì, kábíyèsí olúwa mi, Ìgbòho òòṣà, ẹkùn ọkọ Fúlàní, owó baba Dami, general actor gbogbo ilẹ̀ Yorùbá, gbogbo ìran Yorùbá káàpàtà, ọ̀rìn ìkílẹ̀ mítìtì, Ìgbòho òòṣà àti ẹ̀ làwa ṣe o. Eléyìí pọ̀. Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ ṣoore kan fún ṣí Sunday Igboho nísinsìnyí. Ẹ máa tẹ kíkẹ̀ tó sanwó yẹn, ẹ máa kọ congratulation, ẹ máa kí bàbá wa kú oríire, ẹ máa kí wọn kú oríire. Eléyìí gbẹ̀rù tán. In the history of heroes and legends, mo fẹ́ lè sọ pé irú èyí tí ìṣẹ̀lẹ̀ yìí. Ẹ̀yin tó bá jẹ́ lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ sí Sunday Igboho, tó jẹ́ lóòótọ́ lẹ nígbàgbọ́ nínú sí Sunday Igboho, tó jẹ́ lóòótọ́ lẹ gbà fún ọ tọwọ́ tẹsẹ̀, ẹ máa share fídíò yìí, ẹ máa kí wọn kú oríire, ẹ kàn tí ẹ máa kọ congratulations to Yorùbá land, congratulations to Sunday Igboho, God bless you Sunday. Ẹ máa rọ̀jò àdúrà lè sí Sunday Igboho lórí. Wọ́n tún ṣe oríire kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Tí bá wá sọ̀rọ̀ yìí tán, ìwọ tó bá wá rí pé eléyìí ò tó òkú ayọ̀, ó kún ẹlẹ́dàá ẹ̀. Ẹ bá àníkẹ́ máa share fídíò ìṣe, ẹ máa pín, ẹ máa gbó kó máa lọ fà. Ẹ máa gbọ́wọ́lé share button yẹn kó máa lọ viral. Eléyìí tọ́lọ́ ń ṣe fún Igboho tún pọ̀. Bàbá, congratulations for your vindication. Congratulations to Chief Sunday Adeniyi Adeyemo Igboho òòṣà, owó baba Dami, ọmọ jọmọ lọ, ọmọ nọmọ pa, ọmọ kan bí 1 billion, ọmọ tó fi ṣàdúrà ọmọ tó fi júwe ọmọ tí wọ́n fi ń tọrọ ọmọ tó jẹ́ pé tí ìran kan bá ní, ìran yẹn ti ní gbogbo nǹkan. Ìgbòho tó, Ọlọ́run nìkan ló tó o, ṣùgbọ́n tábà tún ní ká wò ó gẹ́gẹ́ bí ẹlẹ́wọ̀n ara, a lè sọ pé Ìgbòho tó. Ìgbòho lẹ́yìn Ọlọ́run, Ìgbòho tó ìran Yorùbá. Ṣé bá sọ fún yín láti bẹ̀rẹ̀? Àwa sọ fún yín wípé Chief Sunday Igboho tẹ̀ ń wò yìí. Respect. Ọ̀tẹ̀ bá ń gbọ́ ọ̀gbágbá mímì gbọ̀ngbọ̀. Kábíyèsí Elédùmarè, ọba àṣàkẹ́ ayé, ọba àṣàkẹ́ ọ̀run, ọba tí ń jẹ́ èmi ni, ọba tí ò ní fi ẹnìkan kan fi rọ́pò ara ẹ̀. Ẹ máa pariwo congratulation, oríire kan ní Chief Sunday Igboho tún ṣe lé, ni wọ́n tún ṣe tí mo wá sọ jáde lẹ́ni. Eléyìí gbẹ̀rù tán, ó pọ̀. Ní history àwọn akọni, mo fẹ́ lè sọ pé àìtí ìrírú ẹ̀rí. Mo dẹ̀ ń wo ọ̀rọ̀ Chief Sunday Igboho yìí, àfàìmọ̀ tí ó bá kí ń ṣe pé Jésù olùgbàlà wa ló padà wáyé. Àfàìmọ̀ tí ó bá kí ń ṣe Jésù táwọn òyìnbó sọ fún wa kó padà bọ̀. Àfàìmọ̀ tí ó bá kí ń ṣòun ló dé yìí o. Torí kọ̀ọ̀kan, there is something different about Chief Sunday Igboho sir. Bàbá mi Ọláwálé jí ni mo kí yín. Bàbá mi Ọlá Mustapha mo, àní ẹ máa pariwo congratulations. Àjànàkú kọjá borí nǹkan fìrí. Tàbá rẹ́rìn ká ní arẹ́rìn. Ẹ mú ẹ kì í ẹran bí òrẹ̀ kọ́. Eléyìí pọ̀. Oore ṣẹ́rí, ó ní àwọn oore kan tọ́lọ́run ti ń ṣe fún Chief Sunday Igboho bọ̀ látẹ̀yìn tó jẹ́ wípé òun ló jẹ́ ká fi fura. Ṣùgbọ́n torí pé àwa ọmọ Yorùbá nǹkan ò kí ń jọ wá lójú, kò jẹ́ ká rí bí nǹkan kan. Ẹ jẹ́ kí n mú látẹ̀yìn. Oore tí wọ́n ṣe kò kí ń ṣe àhesọ ọ̀rọ̀.
mo máa play evidence fún wa lẹ́yìn evidence oore tí wọ́n ṣe mo máa play ẹ̀ fún wa nísinsìnyí eléyìí kì í ṣe pé go come but kí n tó play audio or video evidence ẹ jẹ́ ká kọ́kọ́ mú láti bí báyìí ẹ wojọ́ kìíní àná tí ṣe Sunday Igboho dìde tọ́pọ̀lọpọ̀ àwọn àgbààgbà nílẹ̀ Yorùbá tí wọ́n ń sọ̀rọ̀ kò bá kù gbé sí wọn nǹkan tó máa jẹ ló ń wá owó ló ń wá onírọ́ ni olè ni jàǹdùkú ni kìnnìkan ni ọ̀sẹ̀ kìnnì kò sí nǹkan táwọn èèyàn ò sọ tán kábíyèsí Elédùmarè ẹni tó bá ní kó sọ lọ́run ó ti kú wọ̀nyí tì sí any other Igboho is a counterfeit. Any other Chief Sunday ìṣòrí torí Chief Sunday Igboho tí bá bímọ mo bí Ọlọ́run gbogbo ọmọ yẹn bọ́ sí Sunday kí lè sọ Sunday kó má bọ́ sí Sunday tó máa sọ ní Sunday yes tí bá bímọ kó má bọ́ sí Sunday torí Chief Sunday Igboho máa sọ ní Sunday ìran Chief Sunday Igboho gbọdọ̀ parẹ́ lẹ̀ Yorùbá wọ́n ti ṣe àwọn nǹkan tó ẹ́ pé beyond man imagination ẹ wo bó ṣe wá ká Chief Sunday Igboho mọ́lé àti ju Chief Sunday Igboho lọ bá wá àìtó wọn lọ bá padà ṣebí àwọn àgbààgbà olórí burúkú ó níbi tí mo gbọ́rọ̀ yìí lọ o ṣebí àwọn àgbààgbà olórí burúkú kan tó jẹ́ wípé wọn kì í fẹ́ kí nǹkan oore ṣẹlẹ̀ lójú ẹ̀mí tiwọn wọn kì í fẹ́ jẹ́ kí àwọn ọmọ Yorùbá bọ́ lóko ẹrú ṣebí irú àwọn àgbà òfò àgbà rádaràda àgbà aláìníròònù ṣebí ara wọn ló gbàbọ̀dé fún Chief Sunday Igboho tí wọ́n fi lọ ká wọn mọ́lé ẹ̀yìn nu Ọlọ́run ṣe jáde síta gbagba kí wọ́n sọ pé ilẹ̀ ṣe tó bá bí yàrá ìyá yìí dá mo dí ẹ̀yìn àwọn aká bàbá ìmọ́lé nǹkan tó bá wà ní wípé wọ́n fẹ́ pa wọ́n ṣùgbọ́n Ọlọ́run wá lo ìyá wa Lady K Moremi gbogbo ilẹ̀ Yorùbá káfàtà any other Moremi in our own era is a counterfeit torá lè sọ pé ìyá wa Moremi tẹ́lẹ̀ sí Moremi mọ́ ní time ti wáyé náà ẹ wá wò wọ́n wá máa ìwálé kí ni wọ́n gbé dání wọ́n gbé àwọn nǹkan ogun bí wọ́n wá lè ṣe Sunday Igboho bí ìgbà tó bá fẹ́ wá jagun ẹ ṣáà mọ bí èèyàn ṣe máa ń múra ogun torí èèyàn kan ṣoṣo ibẹ̀ ni mo ti ń fura pé máa yìí this man is an extraordinary person wọ́n wá síde wọn wọ́n yìnbọn ìbọn wọ́n yìnbọn ìbọn fẹ́ tán lé oníbọn wọ́n pa ẹ̀gbọ́n Chief Sunday Igboho ṣé ẹ̀gbọ́n mi yé wọ́n pa ẹ̀gbọ́n Chief Sunday Igboho bàbá wa fà kọ́lọ́ ń fọ̀ ń kẹ́ wọn. ẹlẹ́kejì wọ́n pa ẹni tí wọ́n jọ ń ṣiṣẹ́ gbogbo alámọ̀ wípé ẹni tó bá dínà jẹ èèyàn ó ti gbẹ̀mí lẹ́nu ẹni yẹn bàbá wa àgbògbọ́n tó jẹ́ pàwọn àti tí wọ́n jẹ́ ọmọ lẹ́yìn fún bàbá wa Chief Sunday Igboho is a big man. Àwọn àjọ DSS according to the court tí wọ́n náà lọ́wọ́ ká ọmọ lé àjọ DSS wọ́n pa àgbògbọ́n wọ́n pa àfáà àmọ́ bóyá wọ́n pa àwọn èèyàn síta tó gbé sínú mọ́tò dáàmú but lọ́dọ̀ tiwa wọ́n wá pa àwọn ènìyàn nítorí pé wọ́n wá Chief Sunday Igboho wálé wọ́n fojú rí Chief Sunday Igboho náà abẹ́ ti gbàgbé mò ń bring the memory yìí ni because tí mi bá gbé àwọn memories yìí wá tẹ bá gbọ́ yóò tí mo fẹ́ play yìí ó ṣeé ṣe kẹ́ má mọ bí oore yẹn ṣe tó Ìgbòho lẹ́yìn Ìgbòho tún ni bẹ́ẹ̀ mo sọ fún yín lẹ́yìn Ìgbòho tún ni a jẹ máa ń sọ fún yín pé ẹ má jà pátá Ìgbòho lọ́lọ́run
Ìgbòho lọ́lọ́run lò fún Yorùbá nation, no doubt about that. Chief Sunday Igboho ló jẹ́ kí awareness Yorùbá nation kó káàkiri gbogbo mẹ́rin àgbáláyé. Now ìgbà tí wọ́n pa àwọn ẹni tí mo sọ yìí, Chief Sunday Igboho lọ sí ìlú Kòtónú. Mo máa ń sọ fún àwọn èèyàn pé àwọn èèyàn kan wà tó jẹ́ pákàndá ni wọ́n, tó jẹ́ pé kò sí nǹkan tẹ́ lè ṣe fún wọn, kò lè ràn wọ́n. Ẹ̀yin abiyamọ ayé, ẹ bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà pé Ọlọ́run fún mi lọ́mọ bí Ìgbòho, Ọlọ́run fún mi lọ́mọ tó máa ṣojú tó máa ṣẹ̀yìn mi bí Ìgbòho. Ọmọ ni Chief Sunday Igboho. Tó bá sọ pé ọmọ tó fi ń tọrọ ọmọ, tó bá sọ pé ọkọ tó fi ń tọrọ ọkọ, tó bá sọ wípé ẹ̀gbọ́n tó fi ń tọrọ ẹ̀gbọ́n, àbúrò tó fi ń tọrọ àbúrò, bàbá tó fi ń tọrọ bàbá, Chief Sunday Igboho ni. Chief Sunday Igboho ni ẹ̀dá kan. Tí gbọ́rọ̀ o. So lẹ́yìn tí gbogbo nǹkan ìṣẹ̀lẹ̀ tán, ẹ jọ̀ọ́ ẹ tẹ́tí o, mo sì máa play evidence kan tí mo mú wá bá yín o, mi ò wá gbé yín ní handicap o, reality tí mi ìbá sọ àwọn ọ̀rọ̀ yìí, tí bá play oríire tí wọ́n ṣe, ó ṣeé ṣe kó má yẹ ìyá àti bàbá wa, but mo mọ̀ pé èèyàn lọ́gbọ́n ní ìyá àti bàbá mi tí mo bá sọ̀rọ̀. So fún di èyí, ẹ jọ̀ọ́ ẹ máa fọkàn bá lọ. Chief Sunday Igboho yẹra kúrò ní Nàìjíríà, wọ́n kọrí sí Benin Republic. Wọ́n fẹ́ lọ wọ plane pé kó máa lọ sí Germany pé kó lọ relax. Ẹ lọ káyọ̀ mọ́lé, ẹ pààyàn sílẹ̀ láì ṣe kankan, láì fún ní invitation, láì pè lórí fún mi kò yọjú, láì ṣe anything. Ẹ lọ bọ́ọ̀sì ẹ̀ mọ́lẹ̀ pààyàn sílẹ̀, ẹ tún wá fẹ́ ṣe bẹbẹ, ẹ tún declare wanted. Abẹ́ ti gbàgbé pé wọ́n declare Chief Sunday Igboho wanted. Ẹ wá gbòdì tí Ọlọ́run fi ṣe nǹkan tí mo fẹ́ sọ yìí. Bí wọ́n ṣe ti bàbá ẹ̀ mọ́lé ní Kòtónú, àwọn àgbààgbà ẹni bí ẹni, èèyàn bí èèyàn kọ̀ọ̀kan, wọ́n yọjú, wọ́n wá kí wọ́n ṣe gbogbo ẹ̀. Ẹnu ibẹ̀ ló wà, ẹnu wàhálà yìí ni bàbá wà, ní ẹ̀mí tù ní Ọlọ́run tún gbẹ̀mí lẹ́nu ìyá wọn. Ìyá ẹ̀ sọ kínní kan kí wọ́n tó kú. Gbogbo yín lẹ mọ̀ pé ọ̀dọ̀ Chief Sunday Igboho ni mo máa ń wà. Tí bá kú lọ́dọ̀ mi, màá lọ bẹ̀. Kí ó tó di pé mo padà sí Nàìjíríà, àdọ́sùn àdọ́jì ni. Bàbá wọ́n pe bàbá. Mọ́mí Chief Sunday Igboho sọ fún wọn wípé ọmọ mi Igboho, báwo la ṣe wá fẹ́ ṣe báyìí tí ìjọba fi ẹ́ sílẹ̀ pẹ̀lú gbogbo bí wọ́n ṣe ń wá ẹ̀ yìí, tó dẹ̀ jẹ́ pé mo mọ̀ lọ́kàn mi wípé nǹkan tó ń ṣe nǹkan tó tọ́ ni, ìjà tó ń jà ìjà tó tọ́ ni. Ẹ̀gbọ́n náà tó di. Mo fẹ́ sọ àwọn ọ̀rọ̀ kan tó jẹ́ pé ẹni tí ó bá lọ́kàn ẹ̀rù máa bà á. Ìyá yẹn wá sọ statement kan tó dẹ̀ jẹ́ pé àwọn ọ̀rọ̀ yẹn ti ń ṣe báyìí, ibẹ̀ ni oríire tí mò ń sọ yìí ti yọ. Mi nífẹ̀ẹ́ lómi sọ oríire yẹn, màá pè ẹ́ síta ní kí gbogbo ayé gbọ́. Ìyá yẹn wá ní ọmọ mi Sunday, Chief Sunday Igboho ní mọ́ mi, mo wà bẹ́ẹ̀, wọn ò sọ fún mi, ó ṣojú mi báyìí. Now Chief Sunday Igboho wá dáhùn pé mọ́mì mi, bàbá ọ ní ìyá yẹn béèrè pé ìjọ́ wo ni màá rí ẹ báyìí. Chief Sunday Igboho tiẹ̀ tún lo scope fún mọ́mì wọn pé ẹ má wọrí máa tó wálé wá bá yín, ẹ má wọrí ìlú ká má tó rí ẹ mọ̀. Gẹ́gẹ́ wọn ò ní fẹ́ bá ìyá yẹn jẹ́ pé àmì ìdílé sọ fún bàbá yìí lò. Àfi bí n pé bàbá fi nǹkan sẹ́nu. Ìyá yẹn wá ní ó da ìyá wa ìyá Yorùbá, wọ́n wá ní ọmọ mi Sunday, ṣé kò sẹ́ni tí mo lè lọ bẹ́ẹ̀ báàbí? Chief Sunday Igboho ní kò sí ẹni tí ẹ̀ lè ọ́ ní àṣẹ láwo olóṣèlú kankan tí o ti ẹ̀ nípa wọn tó ti ṣe dáadáa fún. Chief Sunday Igboho ní kò sẹ́ni kankan àfọlọ́hún, bọ́lọ́hún nìkan lè làwọn dúró lé, páwọn ò ní gbàgbọ́ nínú anybody
gbogbo ara mọ̀ pé ṣíṣe Sunday Igboho tó bá ń lọ wájú ibi tó bá lọ lọ́ máa ń kọjú sí. Now màmá wá ní Sunday ọmọ mi má wọ̀rí màá yẹ̀ lọ bẹ́ẹ̀ bọ́ lọ́hùn. Ṣé Sunday Igboho ní pé mọ̀ mi ẹ̀bẹ̀rẹ̀ nìyẹn kókó owó tí mò ń fún yín bí ẹgẹ́ máa jẹun ẹtí pẹ̀lú. Ìyá ní má wọ̀rí sí kẹ má jẹ́ káwọn pásítọ̀ kan àbí àwọn àfáà kọ́kọ́ máa gbowó lọ́wọ́ yín. Ọlọ́run ló mọ̀ ìgbà táwọn máa kú bíbá ẹ̀ pé àwọn ò lè regret báwọn wà gbé dáwọn wà pé because àwọn mọ̀ pé inú Bíbélì ó wà bẹ́ẹ̀ pé tíyàn bá ń jà fún nǹkan tó tọ́ téèyàn bá ń jà fún nǹkan téèyàn dẹ̀ wà lórí ààrẹ téèyàn bá kú sórí ẹ̀gbọ́n pé ẹni yẹn pé kò lẹ́sẹ̀ wájú Ọlọ́run. Sunday Igboho sọ àwọn ọ̀sà gbé bọ́ máa mọ́ra náà kí wọ́n máa tẹ̀ má lọ kó fáwọn pásítọ̀ bàbá òmùpọ̀ tọ́ nìkan tí ìyá sọ. Ìyá yẹn sọ̀rọ̀ yẹn ní alẹ́ ìgbà tó dé àárín òru wọ́n pe bàbá wa sí Sunday Igboho. Àwọn ọ̀rọ̀ yìí wọ́n sọ fún mi ó sojú mi nì. Màmá wa ní wọ́n wá pe màmá kọ́ wá pe Sunday Igboho lóru bára pé ó rẹ màmá o wọ́n bá tí mo bá sọ̀rọ̀ níbi àbí 2 hours ago ó rẹ̀wọ̀n báwo. Ẹ̀yin èèyàn mi ẹ máa rọ̀jò àdúrà lè fi Sunday Igboho lórí. Màmá Sunday Igboho wá ní pé kí ló sọ yìí àbúrò ọmọ tó wà lọ́dọ̀ màmá ló sọ̀rọ̀ ẹ̀kú ti Sunday Igboho. Wọ́n ní pé kí ló ṣe máa ń lò lókè gbé wọn lọ síbi báyìí. Wọ́n ń gbé wọn lọ síbẹ̀ ni màmá dákẹ́. Wọ́n gbé wọn lọ màmá dákẹ́ síbẹ̀. Òkọ́ tó wá ní kó tún ìfá wọn lọ síbò míì. Ká má fá ọ̀rọ̀ gùn màmá yẹn sá ẹ̀mí bọ́ lẹ́nu wọn. Gbogbo alá ní àdẹ̀ mọ̀ pé Sunday Igboho wọn ò fi ya wọn ṣeré. Ẹnu ọ̀rọ̀ yìí láwà làwọn olóyìn gbogbo kan tún gbé voice note jáde tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi nípa ọ̀rọ̀ Kùkùté 2x2 Olóṣù Abíọ́lá tí gbogbo yìí mọ̀ ká má fún wọn ní cheap popularity. Wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé oríṣiríṣi ọ̀rọ̀ jáde Ìgbòho ìṣẹ́ tó mọ̀ ó iṣẹ́ fáwọn oníkìní kan ní ẹ̀rọ ló pa igbá kan ni. Nígbà tọ́rọ̀ ìjáde a fẹ́ dá wọn lóhùn Sunday Igboho ní gbogbo àwọn mídíà ká má bẹ́ẹ̀ níbọ̀dì jà. Wọ́n ní ká fi wọ́n lẹ̀ kọ́lọ́wọ́ á ṣèdájọ́. Kábíyèsí Elédùmarè ọba àṣàkẹ́ ayé ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run ibi tẹ́rù ti bà mí rè o. The same person tó jẹ́ pé ó wà ní àwọn machinery blackmailing sí Sunday Igboho. Ẹni tó jẹ́ wípé ó wà ní àwọn tí Olóṣù Abíọ́lá yìí lò láti máa fi ba orúkọ sí Sunday Igboho jẹ́. Ó wà ní àwọn tí Olóṣù Abíọ́lá máa rán jáde pé lọ síta kẹ lọ sọ nǹkan báyìí ẹ lọ ṣe nǹkan báyìí to the glory of God. Ẹ wá gbọ́ ohun tó ṣẹlẹ̀. Mi ní fẹ́ lórí sọ màá place síta ní kẹ́ńgbọ́. Kò ṣe pa kò ṣe náà lóògùn òun ló jẹ́ bẹ́ẹ̀. Mo máa play àwọn voice note kan fún yín sùn. Ẹni má mẹ́ni tó ń sọ̀rọ̀ yìí. Ẹni tó ń sọ̀rọ̀ yìí òun ni lára àwọn tó jẹ́ stakeholder Olóṣù Abíọ́lá òun lẹni tó ń sọ̀rọ̀ yìí.
ṣé ẹ̀yin náà ti ń kó lọ fà ẹ̀yẹ owó ọdí òtẹ́gbọ́n yìí ṣé ẹ̀yin mọ̀ pẹ̀lú ìgbọ́rùn nǹkan báyìí òun làwa ṣe ń sọ fún yín wípé ẹ kò rújú rárá Ìgbòho lọ́lọ́run fi kíní ìran ó dẹ̀ di dandan ká gbà fún wọn ó di dandan ká ṣe kí ni ká gbà fún wọn. Àṣírí náà rèé o ẹ̀yìn ìjọba ẹ bá wa gbọ́ orí bàbá wa bàbá. Ìṣàjẹ́ kàkúlówó ìdáná fún bàbá balẹ̀ fún ọdún yìí. Aula bitter tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa Aula bitter tea tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán ìṣòro ara ríro ń kọ́ egbògi Aula bitter tea ní kẹ́ ẹ gbẹlura o gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula bitter tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yín yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú 0803 319 4355 tàbí 0802 626 5000. Egbògi Aula bitter tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. Oníṣìn báyìí mo ọ́díò tí mò ń sọ mo fẹ́ farabalẹ̀ pé ẹ̀kún yín sí báyìí. Nígbà tí mo dé láti Nàìjíríà tó sọ gbogbo ọmọ lójú stéètì mẹ́rin ni mo ṣáàbù lọ nígbà ìgbà pé márùn-ún yàtọ̀ sí pé bẹ́ẹ̀ à ń pè àwọn èèyàn báwo ni làwọn tèmi mọ̀ nígbà ló ṣe ìgbà mi sọ lórí online àti lórí ọ̀fọ̀ wọn. Gbogbo ẹ̀jẹ̀ bá tó wà nínú fẹ́ẹ́ dá ẹni kò sẹ́ni tó mọ
ẹ̀tọ́ kò ní gbàgbà yọ̀ yàtọ̀ sí àwọn ìyàwó ọmọ ìlú gbàgbà kò sẹ́ tó kí gbogbo àwọn ìlú mọ̀. Ìlànà ìṣòro ti gbogbo àwọn ìlú mọ̀ ìlú bí àwọn oko láwọn ìlú gíláàsì láti Abẹ́òkúta láti Ògùn state lọ sí Ọ̀yọ́ state lọ sí Ọ̀ṣun Òṣogbo Ìwó Iléṣà. Ìdí gbogbo lọ́wọ́ àti ìgbà lẹ́nu bá fi rí síta tó bá yẹ kó mọ̀ ní sùn ìṣẹ̀lẹ̀ o lẹ́gẹ̀ẹ́ mọ̀lálẹ́ yìí tó ń bọ̀. Ìdílé kan máa ń ìdílé kan wọ̀n lọ ìfọwọ́ owó ṣe lọ́pọ̀lọpọ̀ Yorùbá wá káàkiri ìjẹ́ kó máa ra dátà 200 naira ẹgbẹ́ ìdílé àbí fáwọn àbí wáyà ẹ̀rọ máa fi sẹ́yìn ní lágbára ẹ̀. Bẹ́ẹ̀ni sí mo ń lo dátà ẹ̀ bá dáhùn èèyàn sí Nàìjíríà ẹ̀ tó máa ń pa dátà ẹ bá pè wọn bàtà fẹẹ ní sọ nínú afúláṣí pẹ̀lú wọn padà nítorí pé ó máa ń gbé sí láti kọ látàwọn sí ẹ máa ń gbé sí kó because of that wọn ò kúrò àwọn àdèdè ilé kọmọlá lẹ́yìn ìṣẹ tó ń pè báàgì ẹni tó fi kó kọmọlá ní Nàìjíríà bá sọ̀rọ̀ Yorùbá ní sọlẹ ìlú Yorùbá. Ìgbòho òòṣà owó bàbá dábì. Púpọ̀. Ti máa parọ́ fún yín kìí parọ́ fún yín ìṣe olóṣèlú lásán. Ẹni tó ń sọ̀rọ̀ yóò sì lára Yorùbá lè sọ. Ẹni tó ń sọ̀rọ̀ yìí òun ló dàbí bàbá ẹgbẹ́ Dúpẹ́ Onítìrì. Òun àti Dúpẹ́ Onítìrì ni wọ́n jọ plan everything. But at the end of the day ó padà róòtọ́. Máa yẹn kúrò nílùú tó wà ó lọ sí Amẹ́ríkà. Sorry ó kúrò nílùú tó wà ó lọ sí Nàìjíríà just because ó fẹ́ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ó lọ káàkiri ó ní kò sẹ́ni tó mẹ́ni tó mẹ́ni jẹ́ Dúpẹ́ ó ní gbogbo àwọn tó ń ṣe Yorùbá nation legitimately tó ń rí àtàwọn tí wọ́n ṣe ó ní Chief Sunday Igboho ní gbogbo wọn ń tẹ̀lé ó ní kódà àwọn tí ọmọbìnrin olóṣù olóòórùn yìí tó pera Dúpẹ́ yìí ó ní àwọn tí ó ń bá a ṣiṣẹ́ gun àwọn lára àwọn ọmọ sí Sunday Igboho tó jáde tó lè jẹ́ pé bó ṣe wà pẹ̀lú Dúpẹ́ Onítìrì yẹn gbogbo ẹnu mo fi sọ fún yín àwọn táwa wọn lọ kọlọ nǹkan tó ń ṣe láàrin wọn ọwọ́ àbẹ ọdẹ fún wa ní report on a daily basis torí pé bá ṣe gbọ́n ní ọkọ la gbọ́n ní àlè àwa ti rí game tó fẹ́ play àwa tó dẹ̀ fẹ́ bá play game káwọ́ ráyè game àwa ń fà jùlọ ràn ni gọ́ṣọ́gù pé ẹni ní ara àwọn tó gbẹ́kẹ̀lé tí wọ́n fi lọ́kàn balẹ̀ lára wọn náà ló ń ba sòtítọ́ ọ̀rọ̀ yìí pé kò sí kan tó ń jó òmìnira 2022 ìgbà téèyàn ò ṣe wèrè kà wá ní 2024 ohun tí wọ́n máa sọ̀rọ̀ gómìnira kan 2022 ṣé wọ́n dí ẹ̀yìn kejì ní abẹ́fù kò gbọ́ nǹkan tí Sẹ́ríkì gbọ̀ngàn sọ nípa ti Sunday Igboho. tí n bá gbórúkọ Sunday Igboho àyà mi ò tún jáde kò sí nǹkan kan òtútù ó mú mi pẹ̀lú. òtútù tí wọ́n wọ́n wá parọ́ pé òrírò ẹ̀rí kọ́. látijọ́ tí wọ́n ti bí mi rírò ẹ̀ rí níjọ́ tí mo gbọ́ pé Sunday Igboho ń tún lọ Ògùn state báyìí níjọ́ náà mi ò lè sùn. ẹ lọ níṣẹ́ ọlọ́sí ọmú. ọmọ ńlá ní Nàìjíríà bá sọ̀rọ̀ Yorùbá nation Nàìjíríà ẹni tó máa ń pa dátà ẹ bá pè wọ́n bàtà fẹ́ẹ́ ní sọ nínú afúláṣí tẹ̀lé wọn padà nítorí pé wọ́n máa ń gbé sí láti kọ́ dátà wọn sí ẹ̀ máa ń gbé sí tó because of that wọn ò kọ́kúrà àdèdè ilé kọ́mọ̀lá lẹ́yìn kò sẹ́ tó ń pè báàgì ẹni tó fi kó ńlá ní Nàìjíríà bá sọ̀rọ̀ Yorùbá nation Sunday Igboho ìwọ́de Sunday Igboho tó ti ẹsẹ̀ òótọ́ nínú máa sọ èdè sọ pé gbogbo fẹ́rẹ́ fún ọmọ Yorùbá ló ti máa parọ́ fún yín kìí parọ́ fún yín bí ìṣòro sì olóṣèlú láti pé a máa ṣe ọ̀nà wọ́n fi owó kò sówó ìwọ̀nba owó kò máa bẹ̀ olóṣèlú fẹ́ kọ́ máa kó jẹ ìbẹ̀ kọ́ máa tó lè sí ibi ìṣòro sì lóòótọ́ ilé olóṣèlú. olóṣèlú máa sọ fún pé ẹni tí ò bímọ nígbà tó máa ti wọlé kọ́ ọ̀pọ̀ máa bímọ àtàkàrà ìfọ̀sẹ̀ èyí ṣe olóṣèlú tó ti ẹ̀ sí
ìwọ́n lè lè ìdílé láti ẹ̀jẹ̀ ọ̀sẹ̀ mo fẹ́ tó gbọ́ ọ̀rọ̀ àwọn bíbí ìlú a ní ìmọ̀ grassroots campaign Ṣé gbọ́? so that wọ́n tẹ̀lé ẹ̀yà ní ìdílé kọ̀ọ̀kan gbà gbogbo ẹgbẹ́ rẹ̀ nìyẹn gbogbo wọn àwọn àtàkùn owó ní pálíìsì àwọn àtàkùn 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 ìgbà àti wọn àtàkùn lọ nídìí kọ̀ọ̀kan gbà bí ìlú sọ fún láti láti fi ìdílé lọ nídìí bẹ̀rẹ̀ kájẹ́ ká sọ̀rọ̀ fúnra wa ìlú ti lọ sí pé láti ìwọ̀nba àwọn tó ń gbé wọ́n gbé àwọn lórí pálíìsì pẹ̀lú ọ̀nà owó lọ́wọ́ àlàfo wọn tẹ̀sí wọn wọ́n dé àwọn tí àwọn ọmọ sọ fún Ọmọbìnrin olóṣù ìpadà ṣe sí. wọ́n lọ bí àgbè tẹ̀lé àwọn ẹni wọ́n mọ̀ nípa gbogbo ìyọ́ lórí tó ti ẹ̀ sì gbogbo sọ́lẹ̀ ìgbòho wọ́n mọ̀ wà nílẹ̀ ní pé sọ́lẹ̀ ìgbòho ti di ọ̀dọ̀ bàbá pípé ìyọ̀kọ́ àwọn àtúntò là Ṣé gbọ́? ìṣẹ́gun máa ń tó jẹ́ bàbá yẹn ìṣẹ́gun jẹ́ yẹn àwọn tí wọ́n ń lò àwọn ọmọ mọ̀ wọ́n lè ní ìfún sáwọn orí ọ̀pọ̀ ẹ̀gbọ́n àwọn tó mọ̀ tó jẹ́ ordinary Yorùbá bí ní gáràjì tàbí ní tàbá tó mú wọn kò sẹ́ tó mẹ́ tó jẹ́ bẹ́ẹ̀ mo dé ibẹ̀. Ẹni tó ń sọ̀rọ̀ yìí, ó wà oh my God, ọmọ Adéyẹmọ kò ṣe tí yìí, eléyìí pọ̀, Ìgbòho ṣá eléyìí pọ̀, ògo yìí pọ̀, ògo yìí ṣáná, báà mi ẹ ṣàánú èmi náà jẹ́ kó ògo èmi náà tàn, báà mi ẹ ṣàánú mi. Bá mi òòṣà gbé mi náà débẹ̀ bá mi òòṣà God bless you.